ó ga báyìí ó lékenkà madam olúṣọlá náà ti dá sí bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìyàbọ̀ ọjọ́ àti ọ̀rọ̀ alájọdé ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ jẹ́ a jọ wo fídíò yìí ká mọ nǹkan tó ń lọ kẹ́dẹ̀ má bá mi like ẹ má bá mi share kẹ́ má bá mi comment ẹ̀yin tí ẹ tí subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí channel yìí kò ná yín ní extra data kò ná yín ní extra ẹ kàn tẹ subscribe kẹ́ tẹ notification button yín ló bá tán ọwọ́ tẹ fi ń tẹ subscribe tẹ fi ń share tẹ fi ń like ẹ mà ní fi gbọ́mọ sí o ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ lágbára Ọlọ́run ẹ ṣé. ló ti ṣe ṣó. ayé imagine ṣé o tún ti dé level yẹn ni ó ṣe làbákẹ́ oní ẹ̀yìn alábòsí ò rówó orí kankan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gádà àwọn èèyàn jọ lẹ́yìn ṣóòṣì bí ẹran léyá ní UK òfo lẹ́múdé òfo ló bá dé. What this lady doesn't know is ẹni tọ́lọ́run ò gbéga tó bá wọ kọṣù kò sí ní ilẹ̀ pẹ̀pẹ̀ ló sì máa bá rẹ̀. You know ẹni tọ́lọ́run ò dẹ̀ dùnú lọ́rọ̀ ẹ̀ tó mu ṣúgà jẹ̀díjẹ̀dí ló máa pa. jẹ̀díjẹ̀dí ló máa bá yé ẹ̀jẹ̀ last. She's so bitter and that's why tó fi dàbí wípé gbogbo ọ̀nà ẹ̀ ìjákulẹ̀ ló ń bá. But ó ṣe ni láàánú wípé society tá ti bára wa bóyá poverty ni o bí tó wá jọ̀pọ̀ mọ́ ìlara ṣe pẹ̀lú míì tí wọ́n akọ́ọ̀dé pé wọ́n ń bá lágbájájà òun náà ti bá wọn join tó bá wá yá wà láwọn ọmọ òṣòríire tó bá yá wà ní ìdáwọ́lé tí ẹ̀gbọ́n kò bọ́ sí kò já sọ́pẹ́ kò já sáyọ̀ fún ẹ because ọ̀rọ̀ tó mọ foundation tó mọ beginning olólarí mọ́ ẹ jọ in the essence of what ìwọ tó tí ì rí jẹ freezer tó yẹ kó máa fi bá wọn ta pure water tútù wọn lò ta ní $1,000 ó lọ lù gbàjọ. just imagine. ṣé wọ́n sọ fáwọn pípù yìí ni wípé gúrùpù tí Ìyábọ̀ ń kó wọn sí wọ́n á mìtì pírẹsidẹ́ǹtì àbí wọ́n á mìtì gọ́vnà nítorí mo ń wo ibi tí ọpọlọ àwọn pípù yìí tó ságbà. Mo ń try láti gbé kalẹ̀ mi ò gẹ̀ẹ́tì ẹ̀ mi ì dẹ̀ fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀. wọ́n ń ṣe pẹ́pẹ́ jẹ. wọ́n sọ bẹ́ẹ̀ mà wọ́n sọ bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ kí n bó lórí burúkú wọkọ̀ pọ̀ o ò tí ì rí jẹ o ò tí ì rí mu òun lọ ń ta pangolo tó tún gbé sílé tó yẹ kó fi to make you be somebody or put food on the table for your children. O tún lọ ń gbé ta dúró ná ṣé gúrùpù tán fẹ́ kó yín sí yẹn wọ́n á ní ó yá o Dubai yá àbí UK yá àbí America yá torí mò ń wo. nǹkan tó ń san sàlẹ̀ ni wọ́n ní they told them Ìyábọ̀ will take them abroad. Can you imagine? ṣẹ́ẹ̀rí mi ò dé rí o èmi kàn dé sọ̀rọ̀ ní o mi ò rí o mo kàn sọ̀rọ̀ ní o ṣẹ́ẹ̀rí nǹkan. Taking them abroad at the detriment of kọ́ba tèèyàn kan jẹ́. Take them abroad ṣọmọ ẹ ọmọ ẹ kí wọ́n ń pè aláṣẹ ti iléèwé tó lọ àmọkókó.com èyí ọkùnrin yẹn kí lóru fẹ́ sọ̀ọ̀sì wọ́n paṣí náà ni kan tó rí ìkọ̀kọ̀ gbélé lọ́wọ́ ń tọ́kí àwọn tí wọn láyọ̀ tán tó jẹ́ pé ayé wọn is full of fake ó mà ṣe o Yorùbá community ó mà ṣe fún yín o ó mà ṣe fún yín o ọmọ tó yóò gbọ́n torí àtijẹ àti mú pọfátì wá dorí yín kodò ó sọ yín àgbà tó dorí kodò chàchàchà o ibi tí Ìyábọ̀ Òjó Alice ọmọ Bùnmi ọmọ Fẹ́túgà bá ba ayé yín jẹ́ torí mo rò pé àwọn ọmọ yín nìkan ló sì fi ń ṣe pink lady
tó ń bá yín há fún chairman àdúgbò àwọn sínétọ̀ àwọn gbogbo ẹ̀ àmọ́ wípé ẹ̀yin ìyá náà olórí gbọ́ nǹkan tó sọ ayé ni yín ti bàjẹ́. olórí ó ní kó tó wọ pink ladies ipò wọn ò ń gba just anybody pé kó tó wọ pink ladies you have to come through someone pé èèyàn ló gbọ́dọ̀ mú ẹ wá there has to be a referral pé kó lọ béèrè pé eléyìí pé mo tún yẹn nìkan kọ́ ló wá àwọn 20 ló wá òun ò dẹ̀ lè deny wọn. mo gbọ́ lára àǹtí sísá wa play lálẹ́ ó ní wọ́n tún kó lùwà wọ́n kó gbogbo ẹ̀ in fact gan lára ọ̀rọ̀ tó ń sọ ẹni bó ṣe ń gbó ni ẹni bó ṣe ń pariwo ni you will know that definitely ṣèbó ní rẹ́kọ̀dì ṣèbá ti rí rẹ́kọ̀dì ẹ̀. because I won't call you a lady you a girl Ìyábọ̀ Òjó you a girl wo bó ṣe inú ọ̀rọ̀ ẹ̀ gan ó ti findicate ẹ̀yìn mo tún bí mo sún bí whatever tí orí burúkú tẹjọ kóra yín kiri ìyẹn náà ṣiṣẹ́ kó ṣàbọ̀ a lot of that girls videos tó wà lórí social media tó jẹ́ wípé gbogbo fídíò ẹ̀ pátápátá inú ilé ẹ̀ ló ti ń ṣe Ìyábọ̀ Òjó are you kidding us? She show a lot of films I mean kéèyàn mú kámẹ́rà kó máa ṣe lọ́jà mọ̀ lójú wọn nìyẹn wò ó ọ̀dọ́ bí wọ́n ń pè ní queen mọ́dra ní ẹ̀ náà ó ti sọ ayé àwọn ọmọ yìí ó ti sọ de pangolo náà gbogbo àwọn tó ń há àwọn ọmọ yìí fún wọn ti ọlẹ ayé wọn bó ṣe wà yẹn wọn lè rọmọ bí àbójú lásán lẹrò pé ń gbé wọn fáwọn bàbá àlàyé ni ojú lásán ni wọn ò ní mú nǹkan rénú ayé àwọn ọmọ yẹn pangolo ní láìfọ àwọn ọmọ yẹn bó mọ tọdọ tẹ package òun wá àbòkí tó máa fi fún torí ẹ̀ náà ni wọ́n lókè tó ń bímọ tòsí ọ̀nà yín jìn díẹ̀ but by the end of the day má worry everything will come to reality whether àwọn yẹn gbọ́ Yorùbá wọn ò gbọ́ Yorùbá má worry àwọn gan mọ nǹkan tó ń gbà wọ́n lábẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bí rọ́bà lọ lógún ọdún ni ọjọ́ kan báyìí lòtítọ́ máa bá ẹ lè tan kámẹ́rà sídìí onídìí bọ̀ǹgbà tó bá dìgbà tiyín bí ọ̀rọ̀ tí sísì sọ lẹ́ẹ̀kan all these people that commit crime or they have one issue or the other do you allow them to face the consequence? No. Ó gbé wọn pọn ní náà ó gbé wọn pọn ní náà ọmọ tẹ́ lọ rà tẹ́ lẹ́bí or you always cover that baby's face on social media but ó lè mú ọmọ allegedly ọmọ Mohbad ó lè gbójú ọmọ yẹn síta because of what? Because you want to collect donation and toy with people's emotion but people they don't know who you are. Mo come across page èèyàn kan lánàá ọmọ yẹn sọ fact mi ní kólú ẹ má promote nǹkan tí ó sì ń bí báyìí ọmọ yẹn náà ó máa ní followers tó pọ̀ ọmọ yẹn sọ ó hà lánàá ó ní that hard fans fans ẹ lòun ó láǹtí Ìyábọ̀ ó tiẹ̀ tó pọ́n ẹ lé ó ní ẹjọ́ tọ́rọ̀ bá wà ń bẹ́ẹ̀ jẹ́ ká kó kúrò ńlẹ̀ ó ní you are enjoying the fracas tó ń lọ lórí social media ó ní nǹkan tẹ́ ń sọ when tẹ́ bá ń bá kámẹ́rà sọ̀rọ̀ òun kọ́ lẹ máa ń ṣe lẹ́yìn kámẹ́rà platform ẹ̀yẹn tẹ̀ fẹ́ ó fẹ́ gbóná lánàá tó yẹ pé àwọn tiẹ̀ náà tún dúró ti pé tẹ́ bá ní kinní kan ẹni tó ń sọ̀rọ̀ yìí ṣé bọ́ọ̀ ló ní platform ẹ̀ pé kò fi ọ̀rọ̀ Ìyábọ̀ ṣeré rí ẹ jẹ́ kó sọ òótọ́ ìtọ́ ni àǹtí Ìyábọ̀ ó pọ́n mọ́ yín irọ́ lẹ̀ ń pa tẹ́ bá máa ṣe kámẹ́rà liver ọmọ yẹn dẹ̀ sọ ní Lizzy lẹ́ ń bá wí ní but ẹ kàn sọ pé liver ní ara tẹ́ ń dá lẹ́yìn ó ń ṣe nǹkan kékeré ìkànnì ọmọ yẹn ṣe sọ lánàá mo kàn smile pé ẹ máa tó gbọ́n gbogbo ẹ̀yin young girls yìí ẹ máa tó gbọ́n but mo pray pé kò ní wà too late fún yín torí gbogbo àìmọye ntáyé yín ti bàjẹ́ ń bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ kàn fi ṣòsùn ẹ bá ń gbọ́ ta ni màá ro tèmi fún ó lè ń bá káàkiri
wàhálà àti ìdààmú tó ń bá yín ní abẹ́ aṣọ náà bí kékeré because ẹ mọ kí ni future yín máa kí ló máa sọ ẹ ti fi kí wọ́n pojú kòkòrò ẹ ti fi lá ọbẹ̀ àlàáfíà tó yẹ kẹ́ ẹ ra máa jẹ wẹ́rẹ́ 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 wọ́n torí pé ọ̀rẹ́ mi ló ní mọ́tò ọ̀rẹ́ mi wọ́n ti gbalé fún ìyá àsàlẹ̀ kan wà níbì kan sort it out wọ́n á connect ẹ̀ if not ni ṣé báwọn abilékọ náà làwọn náà tún sẹ́rí mọ́ yìí àwọn tẹ́ rò pé wọ́n lọ́pọlọ lórí wọ́n ti bímọ kan àbí méjì bí mẹ́ta wọ́n wà nílé ọkọ ṣé báwọn làwọn náà tún sẹ́rí mọ́ yìí nítorí wọ́n ti ń promise wọn ní tó pé bọ́n sùn di mi tí ìmọye yí àsìyẹn kí Jésù àtànà bí padà dé wọ́n bá ń jí báyìí wọ́n tún ń jí padà sínú poverty wọn ni àlá tí ò lè ṣẹ promise and fail tí Alice tó ń fún gbogbo yín ẹ̀dẹ̀ fẹ́ gbọ́ when you see Ìyábọ̀ Òjó in social media with any car renting ni àwa tá a mọ̀ àmọ̀ ó kọjá lára Ìyábọ̀ Òjó gbà bẹ́ẹ̀ ayé ẹ̀ bàjẹ́ kò sẹ́ni tó gba kọ́rídọ̀ lédi yìí kọjá tí ò ṣorí burúkú ọpẹ́lọpẹ́ àjẹsára ti brọ́dà wa Kogi bàbá jẹgẹjẹgẹ ìjọ ń bo láyé bàbá wà báyìí fake life náà ni amúnúwájú ká sọmọ tí pàkọ́ ẹ̀yin èèyàn mi ẹ̀dẹ̀ tí ì jí ọlọ́mọ ò mọ́ mẹ́ kó kì í bá dẹ́ tán kámẹ́rà kẹ́ ẹ pariwo Ìyábọ̀ Òjó bọ́ta kẹ́ ẹ sọ fún Nigerian government tó ń wá Gistlover kiri tọ́lọ́run bá wa ran Yèyé Mẹ́ṣọ́ lọ́wọ́ tó bá wa vindicate ẹ̀ just only one person ó dẹ̀ bá Nàìjíríà wá igi wọ́rọ́kọ́ tó ń dagbóru níbi tí mo ti mọ̀ pé Ìyábọ̀ Òjó she's a heartless person gbogbo àwọn tó ti fi Gistlover page yẹ tó ti fi gba omijé lójú wọn níbi tó tálákà dé bí èkúté chọ́ọ̀chì àwọn pípù yẹn donate owó fún ẹ pẹ̀lú wedding irọ́ tó ló ṣe àbí tó ń fi wedding ẹ òfin compare ọmọ ológo wedding àwọn oníyẹn olóṣì mọ̀sùn yìí náà wà lára wọn they comparing between ìyá ọmọ wedding ọmọ ẹ àti wedding Davido are you crazy ṣé ẹ wà alright ṣé ẹ ṣe pé nọ́mbà 6 yìí ti sọnù. ó jìnnà síra wọn. can you imagine ìyá mi ọmọ tó bówó ńlé tó tún ṣiṣẹ́ owó kún tó ń ṣiṣẹ́ tó máa kọrin tátàgùn tó máa sweat lára ẹ̀ òun tó máa lówó àgún èèyàn ẹ máa wá fi wé owó ẹ̀yìn tó jẹ́ pé ńgbà tí ẹgbẹ́ yín tó ń já lamba káàkiri ẹ máa gbọ́ look at Yèyé Mẹ́ṣọ́ skin look at kinní kan skin ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ sùn tẹ́ ẹ kẹ́ ìkànnà sọ́wọ́ bí àṣà tó yẹ pé góbẹ̀lì lẹ fi ṣe toothpick láàárọ̀ kùtùkùtù tẹ́ ẹ̀ retí chairman tó máa pè ní ìrọ̀lẹ́. real life ọmọ àmàkù jẹ ni if you see her in real life ìyá mi tó wọn máa retí chairman àtàwọn sínétọ̀ tó máa pè wọ́n rọ̀lẹ́ pé ó yẹ bá mi gádà èèyàn mẹ́ta èèyàn mẹ́rin. olórí kò sí yẹn mọ́ kò sí yẹn mọ́ everybody ń ṣọ́ra wọn kò sí yẹn mọ́ ṣé tiẹ̀ wá nígbà mo tiẹ̀ wá rí skin ìyá àwọn ọmọ bá ní irọ́ o Kampala rè o bí orúkọ àná wọn kí ló ṣẹlẹ̀ kí ló ṣe gbogbo ojú mà ti di fò kí ló happen àṣe mẹ́kọ̀ àbí àṣe kí wọ́n ń pè foundation upon foundation wọ́n fi ń gbé. bẹ́ẹ̀ ni pancake. fake life ẹ jọ̀ọ́ dà pé ní ẹ ló jágbe mọ́ ìtòpẹ́ rẹ̀ ní ọ̀bọ obìnrin. ìyá kan báyìí. ó jágbe ṣẹ́yìnwó náà wà lórí iṣẹ́ wọn ni. òun náà sọ̀rọ̀ ó ní pé orí ò tiẹ̀ pé àwọn girls yìí tó ń kó kiri ló bá ní láyé kọ́ má ever bá òun sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́. ẹ̀yin náà ẹ mọ̀ pé tẹ́nu bá ti fẹ̀ jù. ìjọba níjọ́ tí àbùkù bá kan yàn wẹ́rẹ́ ló máa ń wọlé dé inú mi ti ẹ̀dùn. àwọn náà ìyá yẹn náà wọ t-shirt ìgbà tó ṣèkó mọ́. ó náà mo sì fẹ́ sọ àwọn ìyá ń dìbàjẹ́ náà nìyẹn gbogbo àwọn tọ́jọ́ pákéjì náà nìyẹn oyún irọ́ tó ń gbé sára nínú ooru burúkú
Wọ́n lọ kó tapolúùnù wọ̀. Ẹ̀yin dẹ̀rẹ́ ẹ jẹ́ kí Lizzy Anjorin ẹ̀jọ́ sinmi. Fake oyún ni. Kinní kan ta lórí ọba ṣèkan mẹ́kùn yẹn kó gbé sẹ́gbẹ̀ẹ́ bàbá ẹ̀. Lóko ní orí bí tóbìnrin ti ń jọkùnrin tó yẹn láyé mi. Àní bẹ́ẹ̀ bá ń gbẹ́ kòtò ẹ má gbẹ́ jìn. Torí ẹ mọ̀ bóyá ẹ̀yin lẹ máa kó sí i. Ìyábọ̀ Òjó ṣó o lè rò pé ọmọ ẹ lè dé level yẹn débi pé ìwọ gan máa ṣe package oyún fọmọ ẹ. The truth need to be told. Àwọn tó yé ó yé gbogbo àwọn tó ń gbé kámẹ́rà yẹn látẹ̀yìn ńjọ́ yẹn inú mi ti ẹ̀dùn ẹ̀ tán ló gbé fún lẹ́nìí. Ẹlẹ́nu wo là. Ẹni tó wà nísàlẹ̀ yìí tó ní ìyẹn náà ti sọ̀rọ̀ jù lórí line no matter what irú ọ̀rọ̀ tí ìyá yẹn bá sọ. I mean the woman said she had called her earlier báwọn ti bá sọ. She was just trying to feel familiar. Maybe she was starstruck or whatever. She was trying to feel familiar with her. Kò jẹ́ kó dá ìyá yẹn lóhùn bẹ́ẹ̀ yẹn. And she was going on. Àwọn panelists yẹn lọ láti calm her down pé àwọn mean ẹ̀ bẹ́ẹ̀. She knew that woman didn't mean it like that. She shouldn't have gone off on her like that now. Ẹni tó yẹ pé òun ló bá ṣe wedding party ọmọ ẹ̀ ní Canada bíbo lọ́nà wà. She shouldn't have spoken to the woman like that. Ó jẹ́ kó fi ṣoṣù kó fi para ni. So kò sọ̀rọ̀ pé ìyẹn náà ti sọ̀rọ̀ jù. Mọ́mí Bílíkì èmi láìkí ẹ̀ bẹ́ẹ̀. Kò yé yín èmi láìkí ẹ̀ bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ téèyàn bá ti put relationship wọn sórí àbòsí bó ṣe máa ń rìn. Because at that moment tó fi wà fún yẹn dáadáa. Even go tiẹ̀ tún ti jú ẹ̀ ni. At that moment yẹn ẹ mọ̀ pé she's boiling. So what support? Yes. So nǹkan tó ń tẹ́tí ẹ̀ fẹ́ gbọ́ at that moment kan ló gbọ́. Bẹ́ẹ̀ni. Tó bá yá wọn léèyàn kan wèrè kìíní kan exactly olórí ó demonstrate wèrè yá bẹ́ẹ̀. Ibi tí mò ń lọ gangan nìyẹn. Tó bá yá ń sìn ẹ sọ pé Lizzy Anjorin kò lámúmọ́ra at least ìwọ ló máa ń jáde tó máa ń ṣe pẹ́pẹ́ dẹ̀ mú mọ́ra díẹ̀ kẹ́dẹ̀ lọ bára yín lẹ́yìn. Mú mọ́ra náà. Nǹkan tó ń díṣì dá mi wọn lè gba one third ẹ̀. Wọn ò lè gbà. They don't have manners. Wọn ní manners wọn ní kọ́tì kò lè mú mọ́ra ní ṣe bóun ló wá pẹ́pẹ́ dẹ̀m àwọn ọmọ òfò àwọn ọmọ òṣì tó ń ṣàkáàkiri tó fi ń ṣe fíìmù èrè tó ń ṣe ṣe bóun ló ń ṣàwọn kiri kó láàmú mọ́ra náà kí ni woman yẹn tí ì sọ and the woman like ìyá yẹn gan mọ̀ pé ó dùn but ó kọ̀ gbà sára ni àwọn yẹn náà bóyá wọ́n sì máa lọ bára wọn lẹ́yìn. Àló máa gbà sára ìyá wa ìjọ téèyàn bá ti ń bí ìyá mi ṣé kí wọ́n pè your expectation between cat and lion ṣé ẹjọ́ ṣé wọ́n jọra. Wọ́n jọra. One is a small cat, one is a big cat. Òyìnbó máa pe gbogbo wọn ní cat range but èèyàn gbọ́dọ̀ fi kú oorun ó ṣe rí nìyẹn. Ṣé báwọn náà ni wọ́n á tún kìkì wọ́n á tún irú tó gbélé tó tán ni wọ́n ó fún ṣòyìn ó fún náà. Wọ́n ṣe bá wa wà fún yẹn náà ló dáa. Ẹ̀rí ìyá yẹn bó ṣe rí ni àbí ṣé. Ẹ má máa dà lóhùn onítàtú ọ̀ràn onítàtú ranù àwọn alábòsí Gbogbo eyín ìyá yẹn bẹ́ẹ̀ pé wọ́n fún lágbo mú kékeré ni. Ó fi ẹ ṣáfi ilẹ̀ bó ṣe máa bá kú nìyẹn ẹ̀gbọ́n dá lóhùn ọkọ. Ìmọ̀ tó ti ní irú yẹn wọ́n ní pé kán wá bá wọn parí ìjà. Ọpọlọ wo ló wà lórí ẹ̀? Ọpọlọ àbòsí. Wọ́n ní àgbà bá wà níbì kan ó yẹ kí bẹ́ẹ̀ gún ni béèyàn múrú àwọn eléyìí tó ṣí máwọn àgbà tó wà bẹ́ẹ̀ wà láì. Ayá ìlẹ́nu fún àwọn ọmọ sí nǹkan tó ọpọlọ yẹn lọ́pọlọ jọ wọn eléyìí lọ. Ṣé ìyá yẹn ṣe bí kíní ni adániwáyé? Irọ́ o nǹkan yẹn. Irọ́ o. Kí lorúkọ ìyá yẹn? Adániwáyé. Òun kọ́ ládániwáyé. Ọ̀tọ̀ ládániwáyé. Ìyẹn ara yẹn ti wálẹ̀. Kò lè gbà èèyàn tí ẹ náà ló lè ṣe o tí ẹ náà ló ṣe o ó gbà sódì.
ó ní kó ń bá òun sọ̀rọ̀ lórí ó fi gbogbo. Kò lè bá wọn rà. Mortgage báwo ni màdé? Àwọn bíbù yìí àgbààgbà wọn yẹn tó bá wà níbi kan orí ọmọ wa wọ́ dànù ni. Àwọn àgbà òṣì àgbà tí ò tó lé. Àgbà Kàrímù àṣọ àwọn náà kù. Ẹ jẹ́ kémi náà bá wọn dánú. Ẹ wá ní Nàìjíríà ọ̀dà ní gọ́ọ̀mẹ̀ntì ń ṣe ní báṣubàṣu. Báàtọ̀ ti ní kókó òun gbogbo yín. Send request now. Mo ti sùn lọ tẹ́lẹ̀, mo ti dóòsì lọ. Olórí, àmọ́ rí rubbish government tí olórí mo rí lórí láì. You're not saying next time secretary ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó ti mọ̀ yẹn. So she's trying to say she doesn't know what she do or she doesn't know what she do. Ẹni tó mọ̀ ọ̀gọ́ tó ń ṣe ṣe wá fi sáà sọ pé next time o lè ti lẹ́ẹ̀lẹ́sìn ẹni tó mọ̀ ọ̀gọ́ tó ń ṣe. Tó máa lóhùn ọmọ rẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ mọ́túárì àti ohun tó jẹ́ kó tó gbé wọn lọ sí kó wọn sínú mọ́bì. Olójú dúdú ló sọ pé. Ẹni tó mọ̀ ọ̀gọ́ tó ṣe. Ẹ máa rọra sí ni ẹ máa pàdé nílẹ̀ ẹ̀rí ìgbà tó dá sí ẹnu ẹ̀ wọ́n pípa sí i. Àwọn náà fún lójú dúdú. Eléyìí mo fún lórí orúkọ wọ́n gbé ìfẹ́ kálẹ̀ o. Ókè wà ń bíṣẹ́. Ọjọ́ tó ṣe ìkómọ ọmọ ẹ̀ náà, ó náà ló lọ sáré lọ sí sọ̀rọ̀. Kí ni mo máa yí sí wà báyìí? Kí ló tó ṣe láìka ta sí báyìí? Àwọn sọ̀nà ó lòun lòun rà màlà wa. Ṣíṣe bá wọn gbọ́ débẹ̀ fẹ́ rẹ̀ fún. Bí ìwà gbogbo títí látọ̀ yẹn pẹ̀lú bẹ́ẹ̀tì, àwọn bẹ́ẹ̀tì ìbànújẹ́ kan fi sí ikùn mọ́ra. Àwọn ọmọ kékeré ti kámẹ́rà látẹ̀yìn. Ó fẹ́ wà lọ́wọ́ àwa kan náà. Ẹni mo fẹ́ kó wò débẹ̀. Báyìí aṣọ yẹn ní sẹ́ máa mọ̀ pé kí ẹ̀rọ ìyàwó wa fọwọ́ sí ọmọ, wọ́n á fọwọ́ mọ́ wọn lọ sókè. Àwọn àṣírí tí ó kò tó ẹ̀ kò. Ẹ ti gbomi jẹ́ lójú wọn jẹ́rìí. Ó ò lè lálẹ́. Kọ̀ǹfàmù ni. Ìyàwó kò ṣe kí ó lè ní alẹ́. Ìwà tó ń ṣe lè. Ìgbà burúkú ìgbà ata ló gbé òògùn ìgbà tó dà ìgbà bíàbọ̀. Ó ti rẹ̀ àjẹ́ aláṣà ó ta màlà ó ta jù. Ó tún lóun ta báàgì ìwà àtọ́mọ ẹ̀ta sí. Ẹ̀tún lẹ̀ ń ṣe kíní kan kù sí òpó lẹ́bàá dé. Ó ti dáná sí i.
gbogbo bí tí tó kù bẹ́ẹ̀ àwọn wèrè sínétọ̀ tó lọ́jọ́ kìíní àná wọ́n ti gbà á ẹ̀rọ fojú lásán ni àwọn ọ̀pọ̀ gbogbo àwọn politicians ní tó kù àlàáfíà tó kù ní ayé àwọn ọmọ yìí àtìkọ́ náà wọ́n ti kó gbogbo ẹ̀ lọ́nà wọ́n náà mọ̀nà gba korofo ní ẹ̀mẹ́. Kí wọ́n nìkan ní orúkọ ẹ̀ every time they see us every time they ìwọ ni kí wọ́n nìkan ní actress Nàìjíríà. a tún wà pàṣẹ a máa la wọ́n ìtumọ̀ ènìyàn ò ṣe pẹ́pẹ́ jẹ lórí òpó alákìísà onílẹ̀kẹ̀ sọnù tó bá yẹ ń lo rọ́bù tó ń ṣòṣì alákìísà ó ṣòbò pẹlẹbẹ. Ìgbà burúkú ló pè náà eléyìí ò ṣe abiyamọ náà abiyagba lélẹ́yìn náà ọ̀dájú abiyamọ. Ẹ̀rí tó ní kọ́ gbé ọ̀rọ̀ ọmọ òun tó bá ṣe ní ìmájì. Ẹni kan tó ṣẹlẹ̀ náà nìyẹn bó ṣe máa rí nìyẹn bìkọ́ tí ò bá ti wèrè mo tún bí kíní olórí burúkú nìyẹn ọmọ tí ò ní ebi inú ilé tóun náà máa ń wà inú ilé tiẹ̀ náà wà bẹ́ẹ̀ ni àwọn ilé space ní àìsàn. No, ó sọ fáwọn group yẹn pé lẹ́kí lòun pé àwọn yẹn wá find out pé Ìkòròdú ló ń gbé. Of course, you can tell from his video. You can tell my sister. Mi ò wo fídíò ẹ̀ sọ. Tẹ́ bá ti lọ fèsì ẹ̀ bóyá ẹ̀ sì bá jẹ́ ajé wọ́n ti bàjẹ́ ní ìsìn bóyá wọ́n ti block everything. Mo sáré gbogbo fèsì ẹ̀ lánàá. Mo rò pé ṣé lè ló gba ẹ̀ka sí mílíọ̀nù láì tẹ̀mọ̀ pé 15 mílíọ̀nù náà ní ẹ̀jọ̀ tí ò bá ṣe wípé Ìyábọ̀ gbà ní ara owó yẹn mà. According to nǹkan tí mo gbọ́ lẹ́nu Ìfíṣọlá lálẹ́ yìí wọ́n ló ń sọ fún àwọn tó lówó pé kọ́ jẹ́ kọ́ parí fíìmù. So the question tó wáyé ká máa fi tó yẹ kán bí wèrè mo tún yẹn ni wípé ṣé ẹ fi owó olówó lọ fi ṣe fíìmù àríntò ni tó fi sọ pé kọ́ jẹ́ kọ́ parí fíìmù kan kó tó lè dówó wọn padà. Ẹ̀yin tẹ́ ẹ máa lówó ayé yín mà ti bàjẹ́ mà ti tẹ́ gbèsè orí ìtẹ́mi rí yẹn mo tún tẹ́mi rí yo ẹ lè rí kọ́bọ̀ gbà lọ́wọ́ ẹ orí yẹn lásán lọ́kàn fi kírìmù para ni o ẹ̀kọ́ àtàkàrà ló ń jẹ o. lóde inú mi á jẹ̀rù tó bá lè bá mi fọ stéèjì méjì dáadáa kódà sì á tún wá bọ́ọ̀tà abẹ́ síkà ẹ wá ẹ má bàa yí òun jẹ́ ìdíje báyìí náà lẹ́ni kí sáré rẹ́ méjì sí torí tí Ìyábọ̀ ò bá fọ stéèjì ààyè ló ti fọ́ ọlẹ́bírí tó fi ń lo ògbójú yẹn tó ń dàgbé mọ́ tó ń ṣe gbogbo ẹ̀ tó ń pariwo wọ̀n ó demonstrate pé jẹ́ ìjà àbá ìṣẹ̀ṣẹ̀ ìjà àbá ìṣẹ̀ṣẹ̀ tó àwa àti máa ń rí ẹ tó jẹ́ wèrè báyìí. ẹ má gbogbo tó ń ṣe tí ò tí ì rí dáa gbogbo gbóhùn ẹ̀ bí ọkàn fún ẹ̀ mẹ́kan ṣé wo tẹ́tí sọ́láàmù mú ní 40-60 gbogbo tó ṣì ń display yẹn kò display lórí ọ̀rọ̀ Naira Marley nìyẹn kò bèbí yìí ẹ má sọ pé lè ṣù ìwà ṣàṣù bẹ̀rẹ̀ ẹ wo mo sún báyìí darí bá a bá ṣe ẹ lọ orí Facebook orí TikTok ní gbogbo wọn máa ti gbọ́ nígbà tí èèyàn tó mọ̀ ọ́n contribute àdúró owó yẹn fún ẹni tó ò rí bí ẹni tó ò rí ẹ̀ tó ti sáré mọ̀ ọgbẹ́ àdúró owó yẹn ó mọ̀ pé Mọ́gbẹ̀ẹ́ jẹ́ ká ìlera wa léèrè ẹ̀yin abiyamọ àtúntò tẹ̀ ń gbóhùn ẹ jọ ó ṣe jẹ́ pé bí group kò tán ní ọ̀rọ̀ Ìyábọ̀. God bless you. Mo ti di pé èṣù ni. Mo ọ̀dọ́ nípa wa kan ní ọ̀lẹ́ méjì mo kàn gún bẹ̀ mo tún tún sọ 2019 to 20 tí wọ́n sọ wípé Yèyé Mẹ̀ṣọ́ ó ṣépè fọmọ òkókó ó ṣépè fọmọ òkókó ó ṣépè fọmọ òkókó ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá gbóhùn mi ẹni tó bá ní voice mi àbí tó ní fídíò yẹn níbi tí Yèyé Mẹ̀ṣọ́ ti sọ èmi olórí kò lọ sí máa fún ẹni yẹn ní 500,000. Mo ti
sọ́rí lórí ìkànnì mo kọ́kọ́ pé 200 mo tún ti wáyìn pé ẹ kàn rọra pé Sista Ṣọlá lọ́la ẹ fọwọ́dù gbogbo ẹ̀ wọ́n gbé wá sórí ìkànnì báyìí. Ṣẹ́rí gúrúùpù gbogbo àṣírí tó wá ń tì ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ ẹ kàn rí wípé narrative yẹn kò fẹ́lẹ̀ kọ́ bẹ́ẹ̀ débi